Um, I just want to express my displeasure to Aisha lawal over Jagun. You know, I was just seeing my scene the third time today, and I was just really wondering, was it that I had restrictions from the director, or the script restricted me from responding to the bully of Aisha lawal? Aisha lawal, ó kàn sáà ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí mi, ẹ pẹ̀lẹ́ ọkọ ìyàwó elétí àjò àti gbogbo ẹ̀ ó jẹ́ ó tí ẹ̀ kàn wọ́ pé ikọ̀ àti ìríjú ni wọ́n jọ pí ayé pọ̀. Ó kàn ń sọ̀rọ̀ gbàlàgbàlà, ó kàn kò sí nǹkan tó fẹ́ fi mí wé tán lórí pé kí ni àfẹ́ra ni àbí kí. ọ̀rẹ́ mi máa ń dúpẹ́ ọ̀rẹ́ mi kí mi kú oríire ọ̀rẹ́ mi dákun mọ́ kì mí. àgbẹ̀ oníjà àbọ̀dún àbìsù ta gbọ̀rọ̀gbọ̀ àbọ̀gẹ̀dẹ̀gbò wàkàwàkà orókó tọ́wọ́ fújà lé kùkùté. ọ̀rẹ́ mi báyé mi jẹ́ ọ̀rẹ́ mi ó ti kì mí tó kó wọ́n lọ yì mí dànù bí ìbọn. ṣùgbọ́n ṣé mi lóore kan pé mi lólùkọ̀sọ̀. ó ṣe sàn gbó. dákunjẹ mọ ìyọnu. má yọ náà má yọ. ǹlẹ́ o ọkọ ìyàwó wájú pọngbá elétè àjọ aláìlérò tí ò sọ nǹkan nù tí ń wá kan kiri aláwàdà alẹ́ bí òkété ń wàsà ajífàrọ̀ ṣòwò tí ò pè alárìnkàlẹ́ tí ń fẹsẹ̀ gbálẹ̀ kiri jí tó ní. Owó Fẹ́mi Adébáyọ̀ lórí strict mi ò kí ní jẹ́ ń dùn mí. Aisha lawal máa pray kí script tún pa wá pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó. Jẹ́ kí n rí ẹni kógun bóyá mi màá dà bọ́ǹbù ẹni kò jù bẹ́ẹ̀ lọ.